kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé. Ìkànnì ọ̀rọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, níbi tí a ti ń fi ọ̀rọ̀ sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́, níbi tí a ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá fúnra wa. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí abala 26. Àgbéyẹ̀wò wa fún tọ̀sẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ibi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀, ibi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. Ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ tó gbajúmọ̀ ní gbogbo ilẹ̀ ibi tí wọ́n bá ti ń sọ Yorùbá, ṣùgbọ́n bóyá torí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ń tẹ́tí sí wa kí gan ni túmọ̀ ọ̀rọ̀ yìí pé ibi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. Ọ̀rọ̀ tó gùn ni tá a gé kúkúrú. Ìtumọ̀ rẹ̀ tó gùn òun náà ni wípé ibi tí ẹnu gbogbo ayé dé ẹsẹ̀ ẹnìkan ṣoṣo ò débẹ̀, tó túmọ̀ sí wípé báyé bá gbé ọ̀rọ̀ ẹni láìdá ní pàápàá jùlọ, tàbí ó tiẹ̀ jẹ́ pé òótọ́ ni ṣùgbọ́n àbùkù ẹni òun náà ni wọ́n gbé. Kò rọrùn fún èèyàn láti dé gbogbo ilẹ̀ ibi tẹ́nu àwọn èèyàn ti rojọ́ èèyàn dé láti ṣàtúnṣe ara èèyàn. Bákan náà lórí tó bá jẹ́ fún dáadáa, tó bá jẹ́ pé ọ̀rọ̀ èèyàn làwọn aráyé gbé ní ti dáadáa káàkiri gbogbo lẹ̀kílẹ̀, kódà èèyàn lè dúpẹ́ tán lọ́wọ́ gbogbo wọn. A mọ̀ pé èèyàn tí ń bẹ láyé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ka òǹkà rẹ̀ kò fẹ́ẹ̀ dín ní bílíọ̀nù 8. Ibi gbogbo wọn bá sì gbé ọ̀rọ̀ èèyàn dé kò rọrùn kẹ́sẹ̀ èèyàn débẹ̀. Ọ̀rọ̀ yìí ó jẹ́ fún ìkìlọ̀ fún àwọn bíi méjì. Ìkìlọ̀ ni fún gbogbo ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí gbogbo ẹni tó bá jẹ́ olùgbé nǹkan ṣe. Pàápàá jùlọ láyé tá a wà ń bẹ̀ tó ṣe wípé kò sí gbogbo ibi tẹ́ ẹ dé tí ò sí ẹ̀rọ ìléwọ́ tí ó ní kámẹ́rà àti ayélujára nínú. Kódà ọ̀rọ̀ yìí ó ti gba ìpẹ́ wọlé. Ìyẹn ni wípé lóde tòní a lè yí ọ̀rọ̀ yìí padà gan ká sọ wípé ibi ọwọ́ dé ẹsẹ̀ ò débẹ̀, nítorí pé ọwọ́ làwọn èèyàn fi ń tẹ àwọn ẹ̀rọ ìléwọ́ wọn. Ibi wọ́n bá sì tẹ ọ̀rọ̀ èèyàn dé lórí àwọn ẹ̀rọ ìléwọ́ yìí, ẹsẹ̀ èèyàn ò débẹ̀. Ló fi jẹ́ pé ìkìlọ̀ ni lọ́nà méjì. Ìkìlọ̀ ni fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbogbo ẹni tó jẹ́ olùgbé nǹkan ṣe, torí pé gbogbo èèyàn ló ti di sọ̀rọ̀sọ̀rọ̀ lénìí. Kìí pẹ́ tí ọ̀rọ̀ èèyàn fi bọ́ sí orí ayélujára. Ìyẹn ni pé ká ṣọ́ ìwà wa wò, ká ṣọ́ ìwà wa ṣe. Bá a ti ń bẹ Elédùà pé kó má jẹ́ àṣìṣe, kọ́rọ̀ wa kó má di àmúpòyí ẹnu fún gbogbo ayé. Síbẹ̀síbẹ̀ náà káwa náà ká ṣọ́ ìwà wa wò. Kó má bàa di pé ẹni tí ń sọ fún àwọn èèyàn wípé ẹgbẹ́nu sí máìkì lénìí kó mọ́ dọ̀la kan mọ́ nítọ̀ bàbá ó ti wá kàn yín náà ẹgbẹ́nu sí máìkì. Ká rò ó ká tó ṣe, ká má ṣe ká tó rò ó. Àwọn kejì tó jẹ́ ìkìlọ̀ fún òun náà ni gbogbo àwa gbọ́ ọ̀rọ̀ àti gbogbo àwa gbé ọ̀rọ̀. Gbogbo àwa tá à ń gbé ọ̀rọ̀ pò orí ayélujára tí àwọn olóyìnbó ń pè ní viral. Jáwa náà ti ń ṣe àyẹ̀wò wa torí pé màkànmákàn lóye ń kàn. Ó lè rò pé kò kàn án lénìí, ó lè padà kàn wọ́n náà lọ́la. Kórúkọ wa má bàjẹ́, kíwà wa má bàjẹ́, káyé wa má bàjẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ká ṣọ́ ìwà wa wò, ká ṣọ́ ń tá a ṣe. Bákan náà ká ṣọ́ ń tá a náà mọ̀ gbé káàkiri. Ẹ jẹ́ á gbìyànjú ká jẹ́ aláṣàgbọ́. Mo mọ̀ pé aláṣàjẹ lọ́pọ̀lọpọ̀ ti mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n béèyàn ṣe lè ṣe àṣàjẹ ń tà ń jẹ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lèèyàn lè ṣe àṣàgbọ́ ohun téèyàn ń gbọ́. Kì í ṣe pé bóyá àwọn ènìyàn fẹ́ òtítọ́, ohun tó dùn mọ́ àwọn ènìyàn òun làwọn èèyàn fẹ́ gbọ́, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àhesọ ń bẹ nínú tó dùn mọ́ àwọn ènìyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tó jẹ́ òkodo ọ̀rọ̀ ó lè ta kókó, títa kókó yẹn kì í sì dùn mọ́ àwọn èèyàn bí àhesọ tàbí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ràn láti máa gbé pòyì ẹnu. Ibi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀, k'Elédùà kó máa ṣọ́ wa. Ọ̀rọ̀ wa fún tọ̀sẹ̀ yìí kò jù bẹ́ẹ̀ náà lọ. Tẹ́ ẹ bá ní ìbéèrè tàbí ẹ ní àkíyèsí, ẹ kàn sí wa lórí ímeèlì wa olùkọ́.olabisi@gmail.com. Ibi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ o, lóde tòní ibi ọwọ́ dé ẹsẹ̀ ò débẹ̀.